Mo kí Ọlọ́run. Orúkọ mi ni Olóyè Káyọ̀dé Tajudeen Àjàyí, akọgun àgbà Àgbẹ̀kọ̀yà fún ilẹ̀ Yorùbá káfàtà tó fi káàkiri àgbáyé. Mo kí ààrẹ mi, bàbá mi Àrẹ̀mú Òkìkíọlá, mo wá kí bàbá mi Ọlátúbọ̀sún tí wọ́n jẹ́ olórí fún Àgbẹ̀kọ̀yà ní ìpínlẹ̀ Ọ̀ṣun bíi. Mo kí Dr. Ògúnlànà tí wọ́n jẹ́ Secretary General wa. Mo dẹ̀ kí gómìnà Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State, ojú òní tìyín. Mo kí ọ̀rẹ́ mi dáadáa, ẹ̀gbọ́n mi dáadáa, olólùfẹ́ mi Ajíkòbí, ọmọ ọlọ́yọ̀ọ́lé, mo kí yín dáadáa. Mo kí gbogbo ẹ̀yin àwòrò-ṣàṣà tí ẹ ti ń jàjà bọ̀. Ẹ wo, gbogbo wa náà láti bẹ̀rẹ̀ sí ń jàjà yìí, ṣùgbọ́n a kàn ń gbé pamọ́ ni, ṣùgbọ́n ó ti dé ibi tó ṣe pé ó yẹ ká wá ṣe kí ni, ká wá jáde tán báyìí. Mo kí gbogbo àwọn tó ṣe pé wọ́n gbé ẹrù irú láti rí olóyè Sunday Igboho. Bákan náà mo kí olóyè Gani Adams Oòduà. Mo kí bàbá mi Akíntóyè. Ẹ wo, ẹ má jẹ́ ká sùn gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Wọ́n ló ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ wo, ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ báyìí kò dùn mọ́ àánú, ṣùgbọ́n kí n tó bá ọ̀rọ̀ yìí tí n tó sọ ọ̀rọ̀ yìí délẹ̀, ẹ kọ́kọ́ wo fọ́nrán yìí náà kí ẹ wo tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògúnmákin ní Ìbàdàn àti ẹgbọ́n tí Fúlàní sọ. Nínú ìlú yìí wọ́n ní báwọn bá ti dá oko tán, kò sí bóko náà ṣe rí ó tó bí wọ́n bá ti kó màálù wọbẹ̀ wọ́n jẹ tán ni. Orúkọ mi ni Yẹ́misí Ọládòkè. Àwa la wà nílùú Ògúnmákin, àwa àgbẹ̀ tá a wà nílùú Ògúnmákin Òkè Ìbàdàn fi wọnú rìsáàfù lọ síwájú sí. Àgbẹ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wà. Àgbẹ̀ ní ìgbà tí mi kọ́ṣẹ́ ọwọ́ mi sì lọ skul. Iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe o. Ọya à ń gbọ́ yín, kí ni nǹkan tó ń ṣe? Bá a bá ti wá dáko báyìí ṣe ni gbogbo àwọn Fúlàní yẹn ṣe ni wọ́n ń jẹ gbogbo ẹ̀ tán. Ó kú dé ọkọ mi lọ́dún ìgan, àwa ò ní nǹkan kan bá a ṣe wà yìí. A máa kó òun oko rìsáàfù yìí ní ọjà Ìbàdàn yìí s'Ògúnmákin. A máa lọ sí Ẹ̀gbá láti lọ ra nǹkan tá a fẹ́ jẹ yín. Tó jẹ́ pé tá a bá dúró lóko báyìí gan, wọ́n á máa fi àdá lé wa káàkiri ni wọn ò já rí nǹkan kan oko, wọn ò já rí wọn. Tá a bá gbé gbèsè lórí ẹ̀ pé a pe àwọn tán wà ní gbogbo àdúgbò pé ẹ wo nǹkan tán jẹ tàbá lọ sí station, wọ́n á ní a máa fà wọ́n síbẹ̀ yìí pé àwọn máa fi wá síbẹ̀ lọ ni. Ànímọ̀gbà tán máa kúrò ńbẹ̀ tán máa dájọ́ wọn. Tán bá padà bóyá nǹkan tó wọ 2 billion náà jẹ, wọ́n máa sọ pé bóyá ká gba 20,000 tàbí 40,000. Ṣé ẹ ló máa tó wàá jẹ? Gbogbo àwọn ọmọ tá a kó sí school tán bá béèrè owó gan, àrówó tá a fẹ́ san. Ọmọ kan fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì nísìn, ó dé ní ọ̀sẹ̀ tó kọjá, ó ní wọ́n ní káwọn ọmọ owó wa. Àárín nǹkan kan tá a fẹ́ wà á ń sáré kiri àrówó yá. Ṣé ìgbà tí ẹni téèyàn ò bá ní nǹkan tàwọn àgbàpọ̀ tí owó fẹ́yàn gan wọ́n á ní òsì? Ṣé bí iṣẹ́ àgbẹ̀ yìí là ń ṣe tó bá jẹ́ àní nǹkan lóko ni? Àgbẹ̀ àátà, àá fi sanwó wáyẹ́ẹ̀kì ọmọ yẹn, àárí san. Àwa akẹ́pẹ́ yín o, akẹ́ gbogbo ẹ̀yin pé ẹ̀yin gọ́fìnà ṣé àmọ̀ pàgbẹ̀ ní mímí ìkàwé. Mo sáké gbogbo ẹ̀yin olórí pátápátá. Ẹ wá ràn wá lọ́wọ́ o. Èmi gangan igan tó bá fún mi ní security, mo sì lè rí Fúlàní méjì tí ó yọ àdálé mi lórí nítorí iṣẹ́ mi láàrin oko. Tó bá rọra fún mi tí ò bá gbọ́ màá fi hàn wọ́n tí mo lè fọwọ́ kàn án fún. Àná tí mo dóko mo tún bá ń bẹ̀. Akẹ́pẹ́ yín pé kẹ́ ẹ wá gbà wá kẹ́ ẹ ràn wá lọ́wọ́ o. Torí àníṣẹ́ méjì tá à ń ṣe. Wait, so did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, any Fulani that you can see in your village, or any Fulani that can spend like 1 to 3 or 5 months in your village, I see it what they used to pay your traditional rulers. So we used to pay them money before they would allow us to stay like 1 to 3 months in their places. But if like we just pass, they will not collect them. But if we will come and spend like 3 to 4 months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers. Serious about. I see so many people are saying we are going around with in the bushes that we did not own. Which I say we used to pay for it. Ask your traditional rulers. I swear we used to pay them. If we will spend like 1 to 2 to 3 months, we'll go and find them. We'll give them money, they'll collect. Before we will stay. So stop saying we are going around with our cows in your bushes and we're not giving you guys anything, which it is wrong. We are paying, I say. Zam. Tó ọ̀rọ̀ rèé, ẹ̀yin bàbá wa ṣé lóòótọ́ ni wípé ẹ ti tà wá, ẹ ti gbowó wa, ẹ ti gbowó lórí Yorùbá ẹgbọ́n tí Fúlàní sọ. Tó bá jẹ́ pé irọ́ ló pa, ẹ̀yin náà jáde kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Ẹ wo àsìkò tí tó a máa jáde tán. A dẹ̀ máa dó ti àwọn èèyàn wa ní ìlú Ògúnmákin yẹn, a máa débẹ̀
a máa débẹ̀ bàbá Tinubu gómìnà wa Mákindé wọ́n pè yín wọ́n sunkún sí yín lọ́rùn kò sí nǹkan kan tẹ́ ṣe gómìnà wa Mákindé tó jẹ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn dáadáa ni yín ẹ máa ń jígìrì sí ọ̀rọ̀ Yorùbá ẹgbọ́n táwọn èèyàn sọ ẹlòmíì lọ gbàrú ní kó tó rówó wọ́n dẹ̀ lọ fi màálù jẹ oko wọn ẹ̀dẹ̀ ní ká máa wòran tá bá bẹ̀rẹ̀ jàǹsìn wọ́n á ní ìjọba là ń bá jà so yẹ kí ìyà jẹ wá láyé Buhari kí àtúnwá jẹ wá láyé Tinubu ìbéèrè ńlá lélẹ́yìí a ní gbà ó ti tó gẹ́ o ẹ̀yin àfáàtẹ̀dẹ̀ ń béèrè fún pé ẹ fẹ́ kí wọ́n mú ṣẹ̀ríà wọ ilẹ̀ Yorùbá kò lè wọ́ọ̀kù torí pé àwọn Fúlàní lẹ́ ń support tẹ́ ẹ bá mọ̀ àwọn lẹ́ ń support àwọn Fúlàní tàdé ń sọ yìí wọn ò rán yín o ẹ jẹ́ ìṣòdodo fún yín wọn ò rán yín ẹ wo àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti ìṣẹ̀ṣe o gbogbo anybody ni wọ́n ń pa wọ́n ju bọ́ọ̀mù sí mọ́sálásí wọ́n ju everywhere ó jẹ́ tó yẹn àfáàtẹ̀ máa ń wé gèlè fẹ́ẹ́ orí yín pẹ̀lú gèlè tí ó máa yí ńlẹ̀ Fúlàní ò ràn yín rárá wọ́n fi tírélà já wọn lẹ̀ báyìí ni wọ́n ti ń yí wa ká ṣùgbọ́n wọn ò tó bẹ́ẹ̀ ìjà dé a máa jáde tán mo fẹ́ fi àsìkò yìí pé bàbá wa olóyè Bọ́lá Ahmed Aṣíwájú Tinubu mo bẹ̀ yín torí Ọlọ́run àkókò ti tó táwa náà fẹ́ jáde tán báyìí àwọn èèyàn yóò fẹ́ mú lẹ́rọ̀ fún wa àná dẹ̀ máa mú lẹ́lẹ̀ fún wọn ni lóòótọ́ nínú constitution Nàìjíríà a mọ̀ pé ṣẹ̀ríà wa ń bẹ gbogbo ẹ̀ la máa tú tá máa fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tó bá yá ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ tún constitution yẹn ṣe bẹ́ẹ̀ ni bákan náà gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jígìrì akọgun ti dé o akọgun jáde tán o mi ò ránra mi mo ti jáde tán báyìí gbogbo àwọn tí wọ́n ti jà sẹ́yìn tó dáa pé wọ́n ti fi nǹkan ṣe ẹ má ro nǹkan fi ṣe yín ẹ jí gìrì padà sẹ́rí èmi jọ wo ojú mi tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá èyí tó ń fa wàhálà ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ́ kan ìyà ń jẹ àwọn èèyàn wa kí là ń jà sí gan kí là ń jalè lórí a ní àfẹ́ Yorùbá nation tá a bá gba Yorùbá nation náà bó la ṣe fẹ́ lò ta ló fẹ́ lìdí wa ta gangan ni lídà àwọn ilẹ̀ Yorùbá báyìí gbogbo tá à ń ṣe yìí a kàn ń fìyà jẹ àwọn Yorùbá ni a fìyà jẹ ìran wa ni ẹ jẹ́ ká sowọ́pọ̀ ẹ má jẹ́ ká búra wa ẹ má jẹ́ ká jà mọ́ lórí social media ẹ jẹ́ ká Yorùbá ká sowọ́pọ̀ ká ní ìfẹ́ lọ́lọ́run fi dálé ayé ẹ jẹ́ ká ní ìfẹ́ yín ọba ẹ má pìtàn mọ́ ẹ má jà sọ̀tàn tí ń ba nǹkan jẹ́ èmi jọ̀wọ́ ojú mi ń ṣẹ̀ láàrin àwọn ọba ń ṣẹlẹ̀ káàkiri ẹ jẹ́ ká gbé síbì kan ó ti tó gẹ́ a dẹ̀ máa blow trumpet láìpẹ́ yìí yes a máa blow trumpet láìpẹ́ yìí tàbá wá tún fèrè tán tá a blow trumpet yẹn tán tó bá yá ìjọba wà ní kí DSS mọ́ lé wá kiri àwọn là ń bá jà àwọn ò rán yín o àrùn ìjọba rárá lọ́wọ́ eléyìí tí ìjọba ò bá gbọ́ ìntara ìlú ń sọ tí ẹ̀ bá gbọ́ ẹkún ará ìlú ìjà máa bẹ̀rẹ̀ ṣé ó yẹ kó jẹ́ pé àsìkò yín bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìyá ọmọ jẹ́ ọmọ Yorùbá àwọn èèyàn yìí wọn ò rí fertilizer látọ̀dọ̀ ìjọba ẹlòmíà lọ gbàrú ẹlòmíà yáwó wọn á dẹ̀ sọ wọ́n sí gbèsè wọn á sọ wọ́n sí kólóbó wọ́n tún wá jáde wọ́n tún sunkún síjọba lọ́rùn ẹ̀ dá wọn lóhùn tàbá jígìrì tíjọba dé ẹ wà níjọba là ń bá jà ṣẹ́ẹ̀tì wa máa gbèjà Fúlàní ìyà ọ̀nà méjì wa jẹ wá àwa ti ṣetán láti fẹ̀mí wa sílẹ̀ o àwọn ológun a sì lówó ṣùgbọ́n ní Ọlọ́run ju gbogbo nǹkan lọ Ọlọ́run bẹ lẹ́yìn ilẹ̀ Yorùbá ẹ wò ẹ mọ̀jẹ̀ ń tẹ̀yìn nǹkan bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá nǹkan bàbá wa kò sọnù o kò sọnù rárá gbogbo ẹni tẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ online tẹ̀ máa ń tú àṣírí ayé ẹ túbọ̀ ẹ múra sí ẹ mọ̀ tú gbogbo ohun tẹ̀ ń tú yìí náà ẹ fi ń ṣera yín ni òun làwọn Yorùbá mi ń lọ ṣe fáwọn Fúlàní tá fi ń dojú ìjà kọ wá
gbogbo agbára yín àti tú àṣírí yín tán, ẹ ti tú tán lórí online torí pé ẹ fẹ́ mèkó owó, ẹ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ń sọ nǹkan fún èèyàn ọmọ Yorùbá, àwọn nǹkan kan wà láyé tí àwọn bàbá ló ń gbà kan, ẹ̀rí fáìlì jòkó lọ ẹ̀kì ṣàṣàrà bàgbó, ó wà. Fúlàní ò tó bẹ́ẹ̀. Bàbá Tinubu, ẹ má rò pé bóyá wọ́n fẹ́ràn yín o, wọ́n fẹ́ dojú ìjọba yín gbolẹ̀, ṣùgbọ́n àwọn ò ní gbà. Tẹ́ ẹ̀ bá rí gẹ́gẹ́ bíi pé àwa Yorùbá, àwọn ọmọ yín a ṣetán láti tì í lẹ́yìn, láti dojú ìjà kọ wọ́n, àwọn là ń bá jà nítorí pé àfẹ́ kan dojú ìjọba yín gbolẹ̀, àdẹ̀fẹ́ kí ìyà jẹ Yorùbá. Tẹ́yìn náà bá dìde tẹ́ bá lè fẹ́ bá wa jà, kò sí wàhálà, kájọ mọ́ fáńsò, àti rẹ́dì àti fẹ̀mí ẹ̀yà ọjọ́ kan náà lè yóò kúkú, ikú kan náà ló dé pààyàn, kí láà máa bẹ̀rù sí. Tá a bá dá sílẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ni, à ń lọ sílùú yẹn o, a máa débẹ̀, kò dẹ̀ sẹ́ni tó lè dá wa dúró, wọn ò ní ẹ lè dá wa dúró, a máa débẹ̀. Akọgun tí mo jẹ mi ò fẹ́ra mi jẹ́ o, wọ́n gbá díẹ̀ lé mi lórí ni o, bẹ́ẹ̀ ni kìí ṣe pé bá mo fẹ́ra mi jẹ́ o. Ìyà dẹ̀ lè máa jẹ àwọn ọmọ ìyá mi lójú mi kí n máa wòran kí n pera kí n ní akọgun ni mí. Ó tó gẹ́ o, ó tó gẹ́. Ẹ̀yin Fúlàní ẹ máa gbà á lálejò láìpẹ́ yìí. Ẹ̀yin gbogbo ẹ̀yin jagunjagun ẹ jẹ́ ká múra sílẹ̀ o. Sẹ́rí èmi òjò ìwọ òjù mi olóńbayé wa jẹ́ ńlẹ̀ Yorùbá. Lẹ́yìn yẹn Yorùbá náà ló tún fa lera wọn lé àwọn èèyàn lọ́wọ́ tó ń tẹ́ fẹ́ jẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ ilẹ̀ Yorùbá, ilẹ̀ á mú yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbowó, tẹ́ ń tú àṣírí ọmọ Yorùbá ẹgbẹ́ yín, tẹ́ ń fi ọmọ Yorùbá yín tẹ́ ń tú àṣírí wọn pé ibi tán wà rèé, ẹ lọ mú wọn, àwọn tó lè gbìjà lélẹ̀ yìí, ẹ lọ mú wọn. Lágbára Elédùmarè ilẹ̀ ó mú yín, ilẹ̀ ó mú yín, yóò sì mú àwọn ọmọ yín, yóò mú ẹbí yín, ẹ ò ní jèrè. Gbogbo ọmọ Yorùbá tó bá dalẹ̀ Yorùbá, ẹ ò ní jèrè. Ikú mọ̀ pa yín ni. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan là ń gbọ́. Ó tó gẹ́, kí ló dé, kí la fẹ́ gba àwọn ọba náà tó ń bára wọn jà. Ọba mi àti pé mo ju kábíyèsí lé lọ, gbogbo nǹkan tó ń bá wa tó bá yé wa jẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn. Kí la fẹ́ gbà bí mo ju ọ lọ, ìwọ́jú mi èmi ò ju ẹ, tí ìyàwó ń jẹ àwọn ọmọ yín. Ó ti tó gẹ́. Èmi akọgun ilẹ̀ Yorùbá, mo jí gìrì, mo dẹ̀ ti dé tán. Ẹ ò ní wò tán fíìmù tó máa gùn ni o, eléyìí máa gùn gan, alágbára ìta àtẹ̀yìn wá lọ, kò ní bàjẹ́. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ó dẹ̀ ní dàrú. Elédùmarè á dẹ̀ ṣàánú fún wa, á bá ojú rẹ̀ àtàná Ọlọ́run pàdé. Ó dàbọ̀, ó dìgbà kan náà.